Only Jesus TV. Òṣì lẹ ń ṣe ìyá, òṣì rata márayọ̀, òṣì lẹ ń ṣe bí ẹran tó ṣẹ́wu. Ẹ máa wí pé Only Jesus TV wo ló tún sọ yìí. Èmi kọ́, àwọn èèyàn ti jáde fún Ìyá Ìbejì o. Wọ́n ti jáde fún Ìyá Ìbejì gidi gan. Saheed Ire ló ṣíwájú, àwọn tó kù tẹ̀lé àwọn èèyàn láwùjọ pé iná ọ̀tẹ̀tẹ̀ dá fún Àgbàlá Gabriel. Ó ti bẹ̀rẹ̀ sí ní jó yín o. Ó jó yín, òun ló jó yín lọ́dọ̀ Folúkẹ́ Dáramọ́lá tí ọ̀rọ̀ yín wá fi di ilé ògbà ọ̀nà ògbà tí ń ṣe ìwé ara àgbà. Ẹ má jẹ́ ń sọ̀rọ̀ púpọ̀ jù, ẹ wá lọ wo fídíò yẹn bá mi share ẹ jẹ́ kó lọ viral gan. Ìyá Ìbejì ọmọ aráyé le eléyìí tẹ́ fọwọ́ ara yín fà yìí ó ní agbára o. Àfi kẹ́ tètè lọ tọrọ ìdáríjì lọ́wọ́ Àgbàlá Gabriel báyìí torí pé àwọn èèyàn ń bínú sí yín gan o. Ṣé àfàìmọ̀ gan ṣé Ọlọ́run gan ni máa bínú sí yín báyìí? Ẹ wo ẹnu mi àgò. Ẹ bá mi share ẹ bá mi share ẹ bá mi share ohun tẹ́yìn náà bá rí sí fídíò yìí o. Ẹ jẹ́ ká sọ ní comment section. Ẹ ṣé ó yá lókè lọ́rùn. Gbogbo ẹ̀dákẹ́dá tó bá ti ń ya aláìmoore jẹ, tó bá ti ń ya baramóore jẹ, olórí burúkú ẹ̀dá ni wọ́n. Ilé ayé gbogbo ẹ̀dákẹ́dá tó bá ti ń ṣe aláìmoore jẹ, olórí burúkú ẹ̀dá ni wọ́n. Gbogbo ẹ̀dá tí ò bá ti mórí Ọlọ́run kò lè mórí èèyàn láéláé. So ajá Ìyá Ìbejì ọmọ aráyé lè padà sí DAB ẹ̀ níbi tẹ́ ti ń sọ ọmọ ọlọ́mọ ẹni tí ò mọ̀ yín rí, tí ò jẹ́ tí bá ṣe bá yé àwọn kan ti bàjẹ́ nínú ayé, tí bá ṣe pé lórí burúkú làwọn kan táyé wọn ti bàjẹ́ dànù tó yẹ pé ìdílé ọ̀tẹ̀ náà ti bí wọn. Ìyá Ìbejì ọmọ aráyé lè wá ń sọ fún yín pé Àgbàlá Gabriel ò ṣe dáadáa, gbogbo yín dẹ̀ mẹ́nu ìbàjẹ́, ó pẹ́ yín tẹ́ fi ẹnu ìbàjẹ́ kan Àgbàlá Gabriel, ayé yín ò ní dáa tọmọtọmọ. Gbogbo ẹ̀yin olórí burúkú tẹ́ fẹ́nu ìbàjẹ́ kan mánu yẹn ẹ̀ ní ṣoríire ẹ̀ ní jèrè inú ayé. Blogger yẹn náà lẹ́ẹ̀mọ́ ṣe ẹ̀ ní jèrè ẹ má dààmú ni. Ilé ayé yìí so èèyàn kọ́lé fún ẹ kò mọ̀ ẹ́ rí, èèyàn kọ́lé fún ẹ kò mọ̀ ẹ́ rí, ó survive ẹ nígbà tí stroke fẹ́ pa ẹ́. Ẹ wá rẹ́ nìyẹn bí aláìda ìkàrẹ́ èèyàn o, èèyàn dájú o. Ẹ̀rù èèyàn bà mí, ẹ̀rù èèyàn bà mí gan. Kí ló dé tẹ́ jẹ́ ká máa more oní 1 naira náà ká tó gba tọwọ́ oní 2 naira, ká tó sọ pé tó ní tọwọ́ oní 2 naira yẹn ló pọ̀ jù. Kò tiẹ̀ pọ̀dún kan rárá tẹ́ fi lé mi rẹ́ǹtì, èèyàn kọ́lé fún ẹ ìbá tiẹ̀ wá jẹ́nu igbó. Èmi tí mo fowó mi ralẹ̀ tí mo kọ́lé kì í ṣe gbòòrò mo kọ́ sí, kì í ṣe gbòòrò mo kọ́ sí, inú igbó mo kọ́ sí. Ẹ̀dẹ̀ wá fẹnu ìbàjẹ́, ẹ̀dẹ̀ wá sọmọ yẹn, ẹ̀dẹ̀ wá fẹnu ìbàjẹ́ kàn odó lágbájá, odó ẹ fẹ́ táṣìírí ẹ̀ lójú ara yín. Mọ̀ pé ní tọ́lọ́run bá ti tú láṣìírí kò sí anybody tó lè tú láṣìírí. Ìbá tiẹ̀ máa dó yín ṣe bẹ́yìn lẹ gbóbo lẹ̀ olórí burúkú ara yín. Ní bú ẹni tó tẹsẹ̀ bẹ́ rọ̀fọ̀, ẹni tó ṣe rọ̀fọ̀ lẹ̀ lẹ́mọ̀ bú. Kò síbi tẹ́ rọ̀fọ̀ ò lè dúró sí, ìwọ tó tẹsẹ̀ bẹ́ rọ̀fọ̀ ṣojú ẹ̀ fọ́ ni. Ẹ wá bẹ̀ sí ní bú múmà yẹn, ẹ bẹ̀ sí bú máa yẹn, ẹ bẹ̀ sí fẹnu bàjẹ́ kan. Wá babaláwo làwa o, oníṣègùn làwa wa ń gbé ló kàn pẹ̀lú Jésù. But normal, we are all human beings. Mi ò ní gbà láyé kẹ́ máa fojú olóore gún iṣẹ́ ní social media tẹ́ bá pera yín blogger. Àwa yìí ṣe blogger ti sì wá náà, àwa ń tajà ń bẹ̀ ni, àwa dẹ̀ ń sọ̀rọ̀ òṣèlú, ìyẹn ló bá wa. Àmọ́ tẹ́ bá sọ pé blogger nìyẹn, wọ́n máa fi plug ìtọ́lọ̀ fún yín yẹn, ẹ máa fi bà tẹni ẹlẹ́ni jẹ́ ni. Ẹnu ẹlẹ́wà yẹn o, ẹnu ẹlẹ́wà yẹn yín gan ò ní bọ́nú ìṣòro. Ẹ dẹ̀ fi ẹnu burúkú ẹ dẹ̀ fi patẹ, ẹ dẹ̀ fi bayé ọmọ ọlọ́mọ jẹ́, ẹ dẹ̀ wà convenient láti sọ̀rọ̀ ọmọ ọlọ́mọ láìda. Ẹ wá wo bọ́lọ̀ náà ṣe bojú yín jẹ́, ẹ bá ń gbé kámẹ́rà yẹn dáadáa. Ẹ wá wo bọ́lọ̀ ṣe bojú yín jẹ́, ẹ wo bọ́lọ̀ ṣe bojú yín jẹ́. Ìta náà lẹ ti pariwo ọmọ ọlọ́mọ pé kò ṣe tó, kò ṣe tó, kò ṣe tó. Ìta òun náà ti padà sọ fún yín pé ẹ ṣe tó, ẹ̀yin náà ò ṣe tó, ẹ ṣe tó yìí. Ẹ wo bọ́lọ̀ ṣe yẹ̀yẹ́ yín, ẹ̀yin wèrè tẹ kóra yín jẹ fẹ́ ẹ̀pù lójú ara yín. Títí eléyìí tó ṣe fún yẹn ò dáa, tí eléyìí tẹ́ fẹ́ ṣe fún ló dáa, kó padà bójú yín jẹ́ báyìí, ẹ̀yin wèrè ẹlẹ́sìn. Ẹ wo ṣe rí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan wà tí yẹ pé èèyàn ń fi sínú sọ. Gbogbo ẹ̀dá tó bá ti ń ṣoore fún, tó bá ti ń ya aláìmoore ṣe ká fún dànù. Tó bá jẹ́ pé èmi l'Àgbàlá Gabriel mi ní jẹ́ kí wúmà yẹn wálé yẹn mọ́, ayé ẹ máa bàjẹ́ ní oríṣiríṣi. Ìwọ lórí burúkú yìí, ìwọ ló ń sọ pé ẹnìkan ò ṣe fún ẹ tó. Ẹnìkan ò ṣe fún ẹ tó. Mo láìkì àwọn ọmọ bàbá Suebebe yẹn. Àwọn bàbá yẹn jáde síta pé kò sí nǹkan tó ṣe lé bàbá àwọn wà òkè, àwọn dẹ̀ ń wá bẹ̀. Ẹ máa wo nǹkan báyẹn, gbogbo àwọn tí máa yẹn náà tó máa ń ṣe bí babaláwo yẹn náà. Òun náà jáde ó ní ẹ̀yin èèyàn ó ga o. ẹ̀dẹ̀ ń sọ t'Àgbàlá Gabriel ẹ̀dẹ̀ fẹ́nu kò sí nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ Àgbàlá Gabriel kí ló kàn mí pẹ̀lú Àgbàlá Gabriel, kò sí nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀.
mo kàn láìkì kéèyàn mọ̀ ṣe dáadáa ni bí mo ṣe láìkì bá mi ò ṣà nìyẹn Ìgbòho number one bébí náà ṣe ń ṣe nìyẹn máa fẹ́ lómi ìlówó máa ràn lọ́wọ́ máa ní bí ó ní nǹkan tí mo fi ń ṣe ni kí wọ́n fi ṣe ìwọ tó rógo ẹ lò àtẹ̀mí tí mo rógo tèmi lò mo kàn ṣàánú ẹ̀ kébi má pa ẹ̀ kú ni wọ́n fi fún. ẹ̀ka tó gbọ́rọ̀ ya yìí ẹ gbọ́ Saheed Ere sọ pé tó bá jẹ́ pé òun ni Àgbàlá Gabriel òun ò tiẹ̀ ní jẹ́ kí ìyá ìbejì ọmọ aráyé lè kí ó wọnú ilé yẹn mọ́ ẹ gbọ́ ṣé ó lè ṣe bẹ́ẹ̀ ṣá ó tún máa padà jẹ̀bi tó bá ṣe bẹ́ẹ̀ àbí kílẹ̀ ni mo wí. Alájà Mariam Balógun àwọn náà ti dá sí o ẹ gbọ́ ohun táwọn náà tí wọ́n sọ lórí ọ̀rọ̀ yìí mo sọ fún wa pé Saheed Ere ló ṣíwájú tí àwọn èèyàn láwùjọ náà tí wọ́n tẹ̀lé ẹ jẹ́ ká tún gbọ́ ti alájà ká gbọ́ ohun táwọn náà sọ lé lórí gbogbo ẹ̀ náà lè máa dá sí o ẹ ṣé ó yá. Ọlọ́run ò fẹ́ ká fi bí sú ara wa. I think we need humanity more than the way we need religion. Ká gbà pé a jẹ́ kí humanity kó lead nílé ayé yìí ni ẹ̀ṣẹ̀ yóò dínkù ká máa fi nǹkan measure ara wa wípé tí wọ́n bá ṣe sí mi will I be able to take it? Àgbàlá Gabriel lẹ́yìn onísùúrù òun lọ́lọ́run ọba wà. I'm happy for you today. Mo dẹ̀ rí wípé ní inú ìwà rẹ olúkálùkù òun ló ní ibi tó ń ṣe ọmọ ènìyàn sí pẹ̀lú nǹkan tó tún ṣẹlẹ̀ yìí you still allow ìyá àbèjì ogun lọmọ aráyé le orúkọ wọn gangan bí wà wọn ti ṣe rí bẹ́ẹ̀ gangan ni wọ́n ṣe òun lórúkọ wọn rí ọmọ aráyé le nǹkan kan ò tẹ́ wọn lọ́rùn tán bá fọkàn sí pé eléyìí ó ṣàánú mi wọ́n sá lọ́bẹ̀ wọ́n fi ibi sú eléyìí tán bá fọkàn sí pé eléyìí ó ṣàánú mi wọ́n sá lọ́bẹ̀ wọ́n fi ibi sú eléyìí kò dáa bẹ́ẹ̀ ṣùgbọ́n ìyá àbèjì ń kégbe lónìí pé ilé àwọn ni o ilé àwọn ni o ilé àwọn ni o wọ́n tún ti fi Folúkẹ́ Dáramọ́lá wọ́n tún ti fi kalẹ̀ ọmọ wọn sàrọ́ra ó ń fi wọ́n ṣe bísínẹ́sì ọmọ wọn ń fi wọ́n ṣe bísínẹ́sì níwájú ó fi wọ́n ṣe bísínẹ́sì lẹ́yìn. That is the way we human beings, that is the way we are. Bá a ti ṣe jẹ́ gangan wo nìyẹn. Folúkẹ́ Dáramọ́lá you are now shouting wípé kí mo mọ̀ pé ọmọ o kí mo mọ̀ pé ọmọ o àwọn náà tiẹ̀ ní pè mọ́ wọ́n tún ti padà síbi èébì wọn tó bá tún di lọ́la wọ́n tún padà sọ́dọ̀ yín gbogbo yín lẹ́ẹ̀ mọ̀ sí ìyá àbèjì ọmọ aráyé le títí tí yóò fi sílé Ọlọ́run ọba wò ẹ̀ mọ̀ sí ni nítorí tó jẹ́ pé wọ́n gùdù nínú eré wọn nígbà tán ń ṣeré and I think ìyá àbèjì is still acting drama for everybody pretending and self of entitlement òǹlẹ́lẹ́ yìí ikú ó yẹ ká ẹ lè ṣe ó yẹ ká ẹ lè ṣe ó yẹ ká ẹ lè ṣe wọ́n wá ń la orí yín wọ́n ń la mọ́ra yín Àgbàlá Gabriel Folúkẹ́ àti gbogbo ẹ̀yin tẹ́ ń fún wọn lówó wọ́n ní ọmọ ìyá àbèjì sí pé Folúkẹ́ recently nínú ọ̀sẹ̀ yìí wípé ara ìyá ò yá o so she's using her to collect money from everybody gbogbo ẹ̀yin tọ́lọ́run fún lówó tẹ́ ẹ̀ náà bó ti ṣe yẹ ọlọ́ọ̀ba yóò mọ bùkún àpò yín yóò mọ bùkún àpò yín ṣe ti rí wípé mò ń bọ̀ wá Ọlọ́run kò yá lógún ọdún kò tiẹ̀ pógún ọdún mọ́ gbogbo ìwà tá a bá hù ilé ayé láti mọ̀ kẹsàn-án rẹ̀ ọjọ́ kìíní àná tó ká mi lára ni wípé ọjọ́ tí gbogbo èèyàn ń lẹ̀kù tí Àgbàlá Gabriel oníyá àbèjì came out láti wá sọ wípé inú igbó ló gbé àwọn sí for how many years ó ṣẹlẹ̀ ní fámìlì ẹnì kọ̀ọ̀kan tẹ́lómi ó foríṣe at the end of the day tí wọ́n sọ wípé nǹkan tó ṣe ò dáa and everybody will now be throwing ògúlùtù àìmọye èèyàn tó ti kú ọ̀fọ̀ ògúlùtù níbi tí ò ti yẹ kéèyàn ó kú ọ̀fọ̀ ògúlùtù Ọlọ́run ọba yóò ṣàánú gbogbo wa ṣùgbọ́n how do you feel Folúkẹ́ Dáramọ́lá the way you are feeling now was the way tí Àgbàlá Gabriel tó fẹ́ ní ìgbà yẹn ẹ má jẹ́ ká máa ju òkúta ẹ má jẹ́ ká máa ju ògúlùtù tíra wa mọ́. I think by now ó ti yẹ kó yé gbogbo wa what we human beings are but I'm so happy for Àgbàlá Gabriel Ọlọ́run the Lord is your strength Ọlọ́run yóò sì wà pẹ̀lú yín ẹ̀dá yìí máa rìn kórí ó mọ́ jì ọjọ́ kìíní mo lórin burúkú oṣù mẹ́ta orin rí oṣù mẹ́ta àwọn tí wọ́n ń kọrin ijọ́ náà dà lónìí lọ nísìnyí wọ́n tún ti ń kọrin mí. ó lágbára o ṣé pé ìyá ìbejì ṣì ń àtì fún wa ni gẹ́gẹ́ bí ohun tí Alájà Mariam Balógun sọ gbogbo ohun tí ìyá ìbejì ọmọ aráyé lè bá ṣe
àrà ni wọ́n fi dá wọ́n ṣe áàtì fún wa ní o sísí fíìmù lélẹ́yìí tí wọ́n ṣe yìí o ṣáálẹ̀ wò ó tán báyìí wọ́n sọ wípé lèyí tí wọ́n ṣe fún Àgbàlá Gabriel àti lèyí tí wọ́n ṣe fún Folúkẹ́ Dáramọ́lá eré ni wọ́n sì ń ṣe o à ń wò ni o ṣùgbọ́n ṣé ibo la máa wò dé báyìí ṣáálẹ̀ wò ó tán torí àwọn tí ó jáde wá fún Ìyá Ìbejì ọmọ aráyé lè yí ẹnì kẹta lélẹ́yìí mi ò lè mú gbogbo ẹ̀ wá fún wa tán lẹ́ẹ̀kan náà ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹnì kẹta yìí ká gbọ́ nǹkan táwọn náà tí wọ́n sọ káwọn náà ká wá dá sí i. ká sọ sí ṣé ohun tí Ìyá Ìbejì ọmọ aráyé le tí wọ́n ṣe ṣó dáa mo fẹ́ gbọ́ opinion tiyín náà mo fẹ́ gbọ́ mind yín kí lẹ rò ẹ bá mi share ó yá. Ìyá Ìbejì ọmọ aráyé le wọ́n náà sọ wípé ilé àwọn ni ilé yẹn yes Ìyá Ìbejì right láti sọ wípé ilé òun ni ilé yẹn ó dẹ̀ ní right láti padà sí i. Ẹ bi mí pé kí ni reason ni wípé ẹni tí ò ra blọọkù rí tí ò ra sìmẹ́ǹtì rí tí wọ́n bá kọ́ ilé fún kò lè mọ iyì ilé yẹn ṣó ti yé yín kò yé wọn ni làwọn fi ń rò wípé kán lọ rẹ́ǹtì ilé fáwọn nígboro èèyàn tó bá kọ́ ilé fún àbó kọ́ ilé tí wọ́n ń sọ pé Arúngún ló máa ń sọ wípé wọ́n kọ́ ilé sí inú igbó èèyàn ṣe bá àwọn tó bá dẹ̀ máa ń sọ ọmọ tí ò bá kọ́lé ló máa ń sọ jù ipe ilé kan wà nínú igbó torí wọn ra cement wọn ra block wọn mọ bó ṣe rí so wọn ó easy fún wọn it's easy for the family to say it's the accommodation is in the bush because they have no pen in the funding that they use in building the so-called house so ẹ má blame wọn ṣe rí Ìyá Ìbejì ọmọ aráyé lè bí tí mo ti máa blame wọn ni wípé ìwà àìmoore tí wọ́n hù nígbà tí wọ́n fẹ́ tàn tí wọ́n ṣé mo máa ní wọ́n tàn wọ́n nàbí mi bí àwọn dọ́ndẹ̀ tàn èèyàn ni mi ò mọ̀ tí wọ́n fẹ́ lọ gba ilé nígbà yẹn tí ọkọ àwọn single mother tó bọ́ sórí TikTok tó ń ṣe donation fún wọn tó ń lọ lọ́bẹ̀ kán lọ ń ṣàánú àwọn ìyà ń jẹ àwọn inú gbó burúkú yẹn làwọn wà tí Rónkẹ́ náà ìwọ Àgbàlá Gabriel yẹn ìwọ yìí tó ṣàṣe yàmàyàmà màmá ọmọ aráyé lè Ìyá Ìbejì ẹ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ kẹ̀dẹ̀ sọ pé kí Àgbàlá Gabriel kó má bínú ṣe rí tí wọ́n bá fúnyàn ní irú àpátímẹ́ǹtì bẹ́ẹ̀ yẹn tí wọ́n bá yàn kọ́ èèyàn gbọ́dọ̀ mọ̀ ní oore ṣe rí ilé tí wọ́n kọ́ fún yín Ìyá Ìbejì gbogbo àwọn ará Amẹ́ríkà ará UK Italy Germany tí wọ́n send owó 12-hour shift ni wọ́n ń ṣe nínú snow ẹlòmíì máa yọ̀ ṣubú bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹlòmíì níbi tó bá ti ń sọ pé kó má lọ létí ń gbà míì á yọ̀ ṣubú lórí snow owó yẹn ni wọ́n kó jọ ni wọ́n fi ṣe ilé fún yín kò lè yé yín ni torí pé ẹ̀nà pẹ́ẹ́nì lé lórí so kò lè jọ yín lójú nísìnyí tí wọ́n sọ pé ẹ padà sínú ilé yẹn ṣóyé yín èmi mọ̀ pé ẹ máa padà sínú ilé yẹn nítorí pé kí ni ṣe rí ilé ẹni kò lè dàbí pé mo lọ rẹ́ǹtì ilé wọn ò pẹ́ lè enjoy ibi tó ń mú yín lọ yẹn pé ẹ máa padà mo dẹ̀ understand the beef tó wà láàrin actress Folúkẹ́ Dáramọ́lá àti Àgbàlá Gabriel rivalry làwọn yẹn ń ṣe lórí ọ̀rọ̀ yín because Folúkẹ́ Dáramọ́lá òun ló ti ń ṣe ọ̀rọ̀ yín kó tó di pé Àgbàlá Gabriel náà fọ̀n tọwọ́ bọ̀ ṣó ti yẹ kó tó di pé wọ́n fi wá kọ́lé fún yín Folúkẹ́ Dáramọ́lá ń wò níwò pé bíyà wọ́n fẹ́ snatch customer o wọ́n fẹ́ gba customer lọ́wọ́ òun ṣó ti yẹ yín so kò lè gba ti Àgbàlá Gabriel for life ṣó ti yẹ yín because everybody náà tó bá ń ṣe charity náà breadcrumbs náà ó máa jábọ́ sí ọ̀dọ̀ wọn náà breadcrumbs yẹn náà ó lè jẹ́ kán máa ṣe rivalry láàrin ara wọn ṣó ti yẹ yín so ọkọ àwọn single ọmọ dàbí daughters tí wà lórí TikTok yẹn ṣó ti yẹ yín tó wá ń sọ wípé Àgbàlá Gabriel kìnnìkan ó ń pẹ́ kágbàlá Gabriel tó fi yín ṣe yẹ̀yẹ́ kó tó fi yín ṣẹ̀sín nítorí pé kí ni nígbà tẹ bẹ̀rẹ̀ sí ní ṣe yẹ̀yẹ́ tẹ́ ń bu lórí TikTok tẹ́ ń sọ̀rọ̀ sí mọ̀gbà yẹn wọ́n máa ń sọ pé Àgbàlá Gabriel ṣe update Àgbàlá Gabriel á ṣe update now because tí Àgbàlá Gabriel ló bá ṣe update yẹn wípé same house that you called bush same kinní kan that is sọ pé you don't want so now you came back there Àgbàlá ní right láti sọ bẹ́ẹ̀ pastor èèyàn jẹ́ pastor mi pé kán máa fi igi gúnyàn lójú kéèyàn má sọ̀rọ̀ àwọn sub t'Àgbàlá Gabriel ń jù yẹn ó ní right láti jù ṣó ti yé yín because nǹkan tẹ́ fojú Àgbàlá rí lórí social media yìí kì í ṣe kékeré ṣó ti yé yín
so Àgbàlá Gabriel wọ́n máa wò ń tiẹ̀ ọlọ́run ti ṣe kí ni ọlọ́run ti gbé e níjà òkò kínní kan òkò táwọn ìmọ̀lẹ́ kọ̀ sílẹ̀ òkúta táwọn ìmọ̀lẹ́ kọ̀ sílẹ̀ ó pàtàkì gunlé òun lọ̀rọ̀ yìí ibi tí wọ́n ti sọ pé báyìí páwọn ò lọ inú igbó ni ṣàánú wa ọkọ àwọn single mother gbà mí ọkọ àwọn single mother gbà wá fún báwa gba owó àwọn náà ń wá kálukú náà ń wá ibi tó ti máa rí jẹ kàríkà ṣọ́ọ̀pù kiri tó ti yé yín mi blame ìyá yẹn náà ṣé ti ibi tọ́mọ ẹ bá ti sí ni tọ́mọ ẹ bá ti ní wọn káwọn lọ kàríkà ṣọ́ọ̀pù bí kan náà kò sẹ́ni tí ò lè jẹ kàríkà ṣọ́ọ̀pù ibì kan wọ́n fẹ́ gbowó ọ̀fẹ́ fún yàn bẹ́ẹ̀ ìyàn náà lọ bẹ̀ ìyàn náà máa mẹ́nu bẹ̀ ibẹ̀ yẹn ò dáa ibi tí ò dáa ní ibi burúkú ní ṣebí kan lè dà ṣebí kan yíyà ọkọ̀ àwọn single mother náà lè gba donation ni ṣé tó bá dé chaati ọkọ̀ àwọn single mother ṣé wọ́n bá sọ pé bẹ́ẹ̀ da wọ́n so góòlù mọ́ ibẹ̀ fáyìn ṣé àwọn èèyàn máa dáwó wọ́n gbọ́dọ̀ ní búùṣì ni fún àwọn èèyàn pé káwọn èèyàn lè dáwó náà ni mi ò bléèmù ìyá yẹn lọ títí bẹ́ẹ̀ tí pé kí ìyá yẹn ò sọ fún Folúkẹ́ Dáramọ́lá ìyẹn ló ń du Folúkẹ́ Dáramọ́lá which tó yẹ kí ìyá yẹn náà sọ kò yẹ kẹ́yìn náà dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ kẹ́ má lọ borúkọ yín jẹ́ ṣé mọ̀ yí pé àwọn èèyàn sì àwọn ṣe rí ooru mú ní London gan ooru tó mú ní London kì í ṣe kékeré ooru yẹn pọ̀ nínú ẹ wo bí mo ṣe ń sweat ooru a lè ṣe fídíò mọ́ gan àfi tá bá lọ sínú mọ́tò mi tẹ̀lé máa ṣe fídíò mi nínú mọ́tò every time ní láti ní another background. so mi ò blame ìyá àbẹjọ máa ráyé le ẹ fi yóò níyà sílẹ̀ ibi tí ìyá yẹn wà yẹn ibẹ̀ da wọ́n kàn sọ pé inú igbó ibẹ̀ yẹn ẹdìyẹ wọ́n á rẹ́dìyẹ oko wọ́n á mú bẹ̀ wọ́n á pa wọ́n á fi ṣe bẹ̀ wọ́n á fi dín ta tó máa fẹ́ jẹ ẹja tútù wọn á gbé bá ọ̀kadà lọ́wọ́ bus stop wọn á rẹ ẹja tútù ọ̀bọ̀kún fún wọn á sè é ọkọ̀ wọn á balẹ̀ àgbàlagbà ibi inú igbó tó ń sọ pé inú igbó tó kọ́lé sí yẹn ló máa fi wọ́n lọ́kàn balẹ̀ wọ́n á sun oorun tó dá ń bẹ̀ wọ́n á ṣílẹ̀kùnlẹ̀ atẹ́gùn tó dá rọ́ sí wọn lára ń bẹ̀ ṣé kò wá fẹ́ máa fi wé ibi tán mú wọn lọ lẹ́kọ̀ọ́ àwọn sọ pé wọ́n sọ para mọ́mí ò yá àwọn fún wọn lówó 30,000 kan wọ́n tún send 20,000 kan àwọn send 10,000 kan ṣebí lára owó wọn ni ṣebí lára owó wọn tán dá sí ọwọ́ Folúkẹ́ Dáramọ́lá ló ń fún wọn ní díẹ̀díẹ̀ ṣebí Folúkẹ́ Dáramọ́lá náà fi wọ́n ṣe charity ni ṣebí wọ́n fi wọ́n gbowó náà ni ṣebí ọkọ̀ àwọn single mother náà fi wọ́n gbó lórí TikTok ni so kí wá ní wàhálà ìyá àbèjì ó jẹ́ ya bẹ Àgbàlá Gabriel ẹ parí ìjà yín bá ti parí ìjà yín sí ojú àti gbogbo àwọn tó ń dìtẹ̀ yín n tó lè ṣe nìyẹn kó bẹ̀bẹ̀ kó kúnlẹ̀ àti Rónkẹ́ kó lọ fẹnu gbolẹ̀ lọ́dọ̀ Àgbàlá Gabriel pé kó má bínú pé kò rí bẹ́ẹ̀ kò yé wa ni ẹ má bínú àmọ́ pé ìyá àbèjì padà sínú ilé yẹn inú ilé ìyá àbèjì ni ó dẹ̀ di dandan kí ìyá àbèjì padà sínú ilé yẹn nítorí pé owó snow owó gbọ́ owó àwo ni wọ́n fi kọ́ ilé yẹn ṣó ti yé yín so wọ́n dẹ̀ ń láti lo ilé yẹn ṣé ẹ má jẹ́ kó jọ yín lójú ẹ má bú ìyá yẹn tí ìyá yẹn bẹ́ẹ̀ sì nídìí ẹ̀pù náà kò sí náà ní lórí mídíà yìí náà àwọn èèyàn máa dáwó fún ìyá àwọn èèyàn máa tẹ́kẹ̀ ẹ̀yà náà ni torí Rónkẹ́ yọ̀lẹ̀ kò lè ṣiṣẹ́ kò sí tí tó lè ṣe ju pé kàṣíkà ṣọ́ọ̀pù ẹ̀yìn náà ni kó máa mú ìyá káàkiri ọ̀dọ̀ wọn ọkọ̀ ìyá single mother ọkọ̀ àwọn single girls kan lórí TikTok kan máa dáwó kiri kan máa ṣe gbogbo ẹ̀ Folúkẹ́ Dáramọ́lá dẹ̀kẹ̀ ara ń ta yẹn torí yẹn ń wá pé bread crumbs pé kó máa dáwó sí kí òun kóun náà máa rí nǹkan ṣe pé kò sẹ́ni tó wá ibi tó ti máa rí ṣéǹjì náà fi máa ṣara rin dín ṣó ti yé yín so ẹ má blame ìyá àbèjì ẹ fi wọ́n sílẹ̀ ẹ yé sọ pé lẹ́nu bókobòko ni wọ́n àwọn náà ń wábi tó máa da ni nígbà tó ń dẹ̀ rí pé kò pè fún wọn wọ́n dẹ̀ padà sínú ilé wọn ìrìn àwọn ṣàlọ́ ní ilé màmá ní ilé mi ni mi ò fẹ́ kú ilé mi ni nígbà tó kí wọ́n rí ní ráńbí tán wà inú gbọ́gọ́dẹ̀ wàtẹ́gùn gidi ń fẹ́ ń bẹ̀ wọ́n á jẹ ẹja wọ́n á jẹ ẹran wọ́n á jẹ nǹkan wọ́n á gbádùn ń bẹ̀ àwọn lọ́ni ilé ọkàn wọn balẹ̀ ń bẹ̀ ẹgbọ́n padà sínú ilé ṣé dandan ni àbí ṣé dandan ni kẹ́ gbalé fún wọn ní Victoria Island kẹ́ gbalé fún wọn Lẹ́kì ẹ fi wọ́n lẹ̀ jẹ́ kan dúró síbi tán bá fẹ́ ẹ fi wọ́n lẹ̀ jẹ́ dúró síbi tán bá fẹ́ kò fa wàhálà ẹ fi wọ́n lẹ̀ Àgbàlá Gabriel má bínú sí màmá ìfọ̀ màmá. tó ẹ ṣe gbogbo àtàtìjọ gbọ́ fídíò yìí ta wò láti bẹ̀rẹ̀ títí dópin àánú Ọlọ́run ò ní fi wá sílẹ̀ o owó tàná ta fi ra dátà Ọlọ́run yóò túbọ̀ máa bùkún àpò wa o ẹ ṣeun ọ̀rọ̀ láti gbọ́ yìí o àwọn arábìnrin wa tí wọ́n sọ̀rọ̀ kẹ́yìn yìí wọ́n ní pé kí màmá lọ bẹ̀ Àgbàlá Gabriel o
màmá náà ló ní ilé wọn, so ilé wọn náà ni wọ́n padà sí, kí wọ́n lọ túbá, kí Rónkẹ́ lọ fẹnu gbolẹ̀ lọ́dọ̀ Àgbàlá Gabriel o, pé kí wọ́n parí ẹ̀, kí oníkálukú dẹ̀ tún máa gbé ìgbé ayọ̀ àti àlàáfíà. tó kò jẹ́ bí ó ṣe jẹ́. Bíbélì náà sọ pé alábùkún fún ni onílàjà, torí pé ọmọ Ọlọ́run láwọn máa pè wọ́n. Ohun tẹ́yìn náà bá wá rí sí fídíò yìí, ẹ jẹ́ ká pàdé ní comment section. Ẹ̀yin tẹ̀ tí subscribe, ẹ jọ̀ọ́ encourage wa, ẹ bá wa subscribe. Òun nìyẹn nísàlẹ̀ tẹ́ ń wò yìí, ẹ bá wa gbé ọwọ́ lé. Bẹ́ẹ̀ ṣe ń gbọ́wọ́ lé ọwọ́ yẹn, ẹ ní fi gbé ọmọ sí láyé lórúkọ Jésù, ẹ fi gbé nǹkan rere ṣe. Gbogbo tẹ́ bá dáwọ́ yẹn lé yóò máa yọrí sí rere ni o. Ẹ like, ẹ comment, kẹ́ share. Láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.